ẹ̀yin tèmi ibi ni gbogbo yín wà ẹ jẹ́ n gist yín wọ́n mà ti sọná sí Yorùbá part of TikTok ẹ rántí ọ̀rọ̀ mo tún tí wọ́n drag ẹ̀ lórí contribution nígbà mo tún Ìyábọ̀ Òjó nígbà the return of Arinzo ẹ rántí ọ̀rọ̀ yẹn mà tuntun dá wàhálà sílẹ̀ ẹ jẹ́ n gist yín ó lọ fà the matter long ó ti ń rú gbogbo wàhálà ti ṣẹlẹ̀ now ẹ listen sí gist yẹ o igo fa o now apparently mo tún òun náà ti di host òun náà ti ń ṣe live òun náà ti ń yẹmọ ó máa move on now ó ti ń ṣe live òun náà ti ń ṣe. ẹ̀yin tèmi ẹ gbọ́ full gist nípa bí ọ̀rọ̀ Motún àti arábìnrin tí a mọ̀ sí Masita Motún Alájọ nígbà yẹn lọ́hùn bí ọ̀rọ̀ wọn bó ṣe padà jẹyọ padà ẹ̀yin tèmi ẹ fẹ́ra balẹ̀ kí arábìnrin yìí kó explain fún yín ó ti yá. òun náà ti ń ní live so apparently again Mama G ẹ̀gbọ́n ojú abẹ ni bí àwọn ni godmother Motún yẹn nísìn wọ́n wà lára àwọn tó encourage Motún nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ wọ́n wà lára àwọn tó wà pẹ̀lú Motún tó dúró tì lẹ́yìn pé kinní ó yá ọmọ máa lọ dust ara ẹ̀ kinní kan so Mama G wà lórí live yẹn pẹ̀lú Motún wọ́n ṣàn sọ̀rọ̀ lọ lórí live lọ́rọ̀ bá lọ dé kinní tó ṣẹlẹ̀ yẹn bí Mama G ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn pé irú nísìn kan tí Ìyábọ̀ Òjó ṣe yẹ nígbà tí today the reason táwọn ṣe like Ìyábọ̀ Òjó nìyẹn the reason táwọn ṣe dislike Ìyábọ̀ Òjó pé àwọn like Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀ o but torí nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún Motún gbà yẹn tó fi yọ Motún kúrò wọ́n yọ party ẹ rántí pé wọ́n yọ scene Motún kúrò nínú movie The Return of Arinzo tí Ìyábọ̀ Òjó tún denounce Motún lórí live Mamacita nígbà wọn ní kọ́kọ́ bá Ìyábọ̀ Òjó bá Motún ṣe mọ́ kinní kan Mama G sọ pé kinní yóò dá nípe nísìn o sí pẹ̀lú Ìyábọ̀ Òjó mọ́ ṣé o kú ni ṣé o ní kó má débi tó dé ni wọ́n yọ nínú movie yẹn kí ni movie ọ̀hún dà fún ẹ The Return of Arinzo kí ló dà kinní kan Mama G wọ́n sọ̀rọ̀ wọ́n dọ̀rọ̀ lẹ̀ against Ìyábọ̀ Òjó dáadáa Motún náà dẹ̀ Motún ṣàn ṣe godmother ló sọ̀rọ̀ náà wọ́n ṣàn listen apparently Mama G àti Mamacita wọ́n tarùn síra lẹ́nu ọjọ́ mẹ́ta meanwhile Mama G jẹ́ godmother Motún so Motún ó gba clean shame Mama G ó support Mama G kìíní yẹn bóyá yẹn ló wá trigger mi rò pé yẹn ló trigger Mamacita bọ̀ ìyẹn náà ṣá wà lára ọ̀rọ̀ ṣá cause Motún sọ mọ́rọ̀ so bí Mamacita ṣá àwọn èèyàn find ọ̀rọ̀ yẹn funny pé how can Ìyábọ̀ Òjó has helped you before you've been with this woman before nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣe pé Ìyábọ̀ Òjó dìdí ni kò máa lọ àbọ̀ dìdí denounce ẹ ìwọ ló ṣe nǹkan tí ò dáa ìwọ ló fẹ́ dent image woman yìí ìwọ ló fẹ́ stain brand woman yìí and that was why she denounced you gbogbo ilẹ̀ wọn ti drama tó ṣẹlẹ̀ yẹ mi nílà tí tún máa padà síbi drama yẹn so Mamacita náà ṣàṣe live Mamacita ní kọ́kọ́ ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o a lot of àwọn storytellers àwọn Yorùbá bloggers gbogbo wọn ló ti gbé ọ̀rọ̀ yìí so Mamacita wá ṣe live Mamacita bó ṣe fire back at Motún nìyẹn nípa láìmoore ní kinní kan báwo ló ṣe máa wà níbi tí wọ́n ti ń bú Ìyábọ̀ Òjó tó náà wá bẹ́ẹ̀ at least tó bá yẹ pé yàn gidi ní ẹni despite nǹkan tí Ìyábọ̀ Òjó ti ṣe fún ẹ ó yẹ kó tiẹ̀ sọ pé ẹ má sọ̀rọ̀ lọ bẹ̀ máa ìyẹn ti lọ ó ti lọ but instead ó tún fún Mama G tó sọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó ó tún fún wọn ní audience ó tún fún wọn ní owó kún floor fún wọn kinní kan Mamacita ṣá sọ̀rọ̀ wọ́n ṣàpárá àwọn tó wà lórí live Mamacita náà àwọn náà sọ̀rọ̀ sí Motún wọ́n bu another person kan lady yẹn mi fẹ́ porúkọ ẹ̀ òun náà ṣe live òun náà sọ̀rọ̀ pé kíní kan ẹ mọ̀ lady yẹn ti wà pẹ̀lú Ìyábọ̀ Òjó sí ọ̀rẹ́ ẹ lọ fà gan so ọ̀rẹ́ ṣà lọ fà Mamacita ṣá bu Motún ṣe tẹ́ bá gbàgbé Mamacita wà lára àwọn tí wọ́n paná ọ̀rọ̀ yẹn nígbà yẹn wọ́n bá Motún wí lóòótọ́ because it was on a live ní Ìyábọ̀ Òjó was it Mamacita's live or one other lady's live by wọ́n pe lady yẹn ní ṣe trending àbí nǹkan ó dà pé orí live ẹ̀ ní Ìyábọ̀ Òjó ti wá denounce Mamacita but Mamacita náà wà ní forefront ọ̀rọ̀ yẹn gbà pé àánú ẹ̀gbìn yóò gbọ́dọ̀ ta lé Ìyábọ̀ Òjó so after tí Mamacita bá Motún wí tán tó ṣe everything wọ́n tún fa Motún yẹn mọ́ra padà she now took over the whole àjọ thing ń gbé kí Motún dá owó àwọn olówó padà all those things Mamacita bẹ̀rẹ̀ sí ń bá organize bó ṣe máa dówó padà she started giving people audience and all of that bí Motún ṣe fire back at Mamacita nìyẹn bó ṣe live fún Mamacita nìyẹn èpè kò sí èpè tí Motún ṣe fún Mamacita ó ní ex-convict ní Mamacita olóṣì ni wọn ó ṣe pé fún gbogbo ọmọ wọn ayé àwọn ọmọ bàjẹ́ ni ó porúkọ Mamacita ó ní jókòó tádé ó porúkọ wọn èpè èébú ẹ̀yin táyé àwọn ọmọ yìí ti bàjẹ́ ẹ̀yin tí kíní kan ẹ̀wọ̀ ẹ̀dẹ̀ ṣe part 2 back and forth yẹn ní agbára the back and forth go far so Mamacita tún wá padà wà lórí live táwọn tún fún Motún náà ṣe live tiẹ̀ only since live Mamacita òun náà tún ṣe live tiẹ̀ ló ń kó fún Mamacita lòun àti Mamacita ń kó fúnra wọn tí Mamacita bá sọ ẹyọ kan Motún máa sọ mẹ́wàá.